ohun yẹn náà nìyẹn o ayé ò lè fẹ́ni tó bá mọ̀wé yẹn tó mọ̀wé ló mọ̀wé ẹni tó mọ̀wé náà ló mọ̀wé ìgbésí ayé ìrọ̀rùn fún ọmọ ènìyàn tó bá mọ̀wé ẹ káàbọ̀ sórí ètò ìgbé ayé ìrọ̀rùn níkànnì Bond FM 92.9 níbi tí a ti máa ń láǹfààní àti yànnàná àwọn ohun amáyédẹrùn tó máa ń jẹ́ kí ayé ẹni kó dùn gbé kó dùn ún lò gbà nítorí alágbá mi ní jẹjọ ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́mọ ẹ kúrò lẹ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ lórúkọ àwọn lọ́wọ́ bọ́tìnì wà fún tìrọ̀lẹ́ sí ní Babátúndé Hussein láì gbàgbé Bíkísà Ìpọ́lá Ibrahim legit náà wá dúró tó ọmọ tí wọ́n tẹ́lá Abdul sin Salahudeen ọmọ tó mọ̀ kọ́ lórúkọ tó fi jẹ́ pẹ̀lú ẹni kejì tàbí mú ètò ká má gbára wa lásìkò Salahudeen náà ọmọ Bùkọ́lá èkè ọba Noah. ibi tá a roko tì sínú ọ̀la máa fàbọ̀ sí fún tọjọ́ ti tèmi àti ń bá a bọ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì ibi tá a dé dúró níjẹ̀ẹ́jọ́ ẹ jẹ́ ká gbé ti number 4 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń wá smart camera káàkiri kó tó di wípé wọ́n ra fóònù kí nìdí táwọn fi ń béèrè fún smart camera lórí fóònù lè tó fẹ́ ra. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ nídìí ọ̀gẹ̀dẹ̀ láwẹ́ ìbínú ni ò ń jẹ́ kéèyàn dúró là. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń lo smart camera nítorí pé àkọ́kọ́ ó wà affordable compare with professional cameras. Tí èèyàn bá lọ wo professional camera tó lè mú output the same output tí smart camera mi máa gbé jáde owó ẹ̀ rí i pé ó gara ju normal camera lọ. So ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ó wà flexible ó rọrùn láti gbé rìn káàkiri ṣe mọ̀ sí professional camera tẹ́sí máa gbé sínú báàgì fi kọ́rùn. ó tún ní àwọn professional camera kan tó yẹ pé lens tẹ máa tò sí gan tẹ bá fẹ́ achieve at least best picture quality lens tẹ máa tò sí lọ́rùn ó máa pọ̀ rẹpẹtẹ. eléyìí tó tún ṣẹlẹ̀ kẹta ń bẹ ni pé tí èèyàn bá ní smart camera ó láwọn àǹfààní míì yàtọ̀ sí dedicated camera. ṣé mọ̀ dedicated camera even eléyìí tí a lè categorize sí smart device tá a lè categorize sí under smart device ó tún ní limitation sí nǹkan tí smart camera lè ṣe. òun gan ni ó máa jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ tó máa lead wá sí bóyá bí the following question torí à ń láti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tó wá ń ra camera tó ń ra smartphone wọn wá ń lò ju pé kán fi ya fọ́tò kán fi ṣe fídíò. ṣé lẹ́yìn pé ká fi ya fọ́tò ká fi ṣe fídíò ó ya selfie ẹ jẹ́ ká bó ṣe lọ ní gbòòrò ayé a wà ní concert a wà ní show mo fẹ́ mọ̀ short clip ṣé nǹkan mi wà tá a lè fi smart camera lórí fóònù wa tá a lè fi ṣe rè. rẹpẹtẹ bí àwọn kíni. smart camera mọ̀ pé gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe sẹ́yìn ohun tá a ṣe ń pè ní smart device ni pé ṣé mọ̀ kó rọrùn fún òyìnbó láti ṣe dedicated camera jẹ́ pé camera lásán ni and tó bá jẹ́ pé torí flexibility náà ló ṣe fẹ́ rà àwọn camcorder kan wà tó jẹ́ pé they are very smart tó jẹ́ pé wọ́n kéré wọ́n dùn gbérìn ṣùgbọ́n ohun tí smartphone camera fi yàtọ̀ ni pé yàtọ̀ sí pé ẹ fi ya fọ́tò ẹ fi ṣe selfie ẹ fi ṣe other different things like that ó tún láwọn àǹfààní míì tí a lè fi wọ́n ṣe lára àǹfààní yẹn ni pé a lè fi scan document. ẹni pé kò ẹ̀ṣẹ̀ nídìí pé àìṣẹ́ ń wá cyber cafe àbí nǹkan káàkiri kó tó pa scan àwọn document. Definitely ṣe rí ìgbà míì náà wá tó yẹ pé a lè torí ẹ̀ ká sọ pé a fẹ́ yọ ṣe cyber cafe o ṣùgbọ́n bí a fẹ́ ṣe ní nǹkan yẹn wà urgent a dẹ̀ fẹ́ sáré fi scan so àǹfààní wà then lórí scanning yẹn náà àwọn èèyàn tún máa ń ṣe mistake ẹlòmíì fọ́tò ló máa yà á lò scan tó bá fẹ́ scan ó ní procedure ó ní bẹ́ẹ̀ ṣe lè ṣe tó yẹ pé á fẹ́ súnmọ́ ilé tẹ́ fẹ́ lọ ṣe ní cyber cafe tó yẹ pé tẹ́ bá fẹ́ yà ẹ wá ìsídà kẹ wá third party app tó yẹ pé you can use for scanning ẹ dẹ̀ lè lo that same camera tí àwọn inbuilt camera yẹn gangan ẹ lè lo as scanning app tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fóònù mi wà tó yẹ pé tẹ́ bá ti lọ wo àwọn list of items tó wà lọ́ndà camera yàtọ̀ sí photo video ẹ máa rí document eléyìí tó jẹ́ document yẹn lẹ máa click lé lórí tẹ́ bá ti click lórí document yẹn ẹ̀yin gárí ẹ ti try ẹ gbé sórí surface tó yẹ kó smooth tí yẹ pé kò ní ṣe gbágungbàgun even tó bá jẹ́ pé bóyá bí àwọn third party ni kó tún bend gan àwọn yẹn ti máa highlight gbogbo environment ibi tí text yín wà so wọn kàn fi scan ẹ̀ á dẹ̀ straighten ẹ̀ tẹ́ bá tún wá fẹ́ kó dùn dáadáa kó dàbí pé ẹ gbé lọ ẹ wá add filter tó jẹ́ auto filter tẹ́ bá add auto filter sí auto filter yẹn máa wá lo what we call
OCR scanning. So our scan yẹn àwa dàbí ìgbà yìí pé ó gbé sórí white paper normal. So that is one function. Another one ni pé a lè fi ṣe scanning of QR code. Kí ni QR code ni quick response bóyá ara product kan. I wan doubt to bóyá product yóò wà legit or not. Bí orúkọ Nuru nìyẹn. So wọ́n wá fi àwọn product tó dẹ̀ ń ṣe ń sìn most especially àwọn manufacturing company tó bá jẹ́ pé bóyá di international company wọ́n máa ń fi scan code síbẹ̀. So ẹ lè mú fóònù yín kẹ́ ẹ wo bí tí scan code yẹn wà ń bẹ̀. Ẹ kàn make use of Google Lens. So tẹ́ bá ti fi Google Lens yẹn tẹ́ bá ti point ẹ̀ tó bá jẹ́ pójúlówó ni tẹ́ bá fi lè gbé sí scan code yẹn á gbé information àti expiring date àti date of production gbogbo ẹ̀ ló máa gbé jáde. Táwọn iléeṣẹ́ fún máa ń polówó pé ẹyẹ scan code dáre. Another quick response ni pé ìgbà míì wà tó yẹ pé ẹ fẹ́ sanwó instead ẹ fẹ́ fi tẹ information àwọn ilé ìtajà ìgbàlódé kan wà tó yẹ pé wọ́n ti ní scan code. Tẹ́ bá ti scan code ẹ̀ bẹ́yẹn gbogbo information bank account company yẹn ló máa gbé wálé. Scan code tá à ń sọ yìí a máa fi ń verify báwo ni product yìí ṣe wà genuine sí. Tá bá mú Google Lens wá sí normal camera náà ni but ẹ wá instead tó fi jẹ́ pé ẹ fẹ́ lo photo àbí nǹkan kan ẹ ti wo apá ọ̀tún lórí smartphone yín. Ẹ rí kíní yẹn náà ó dàbí logo camera bẹ́ẹ̀ tẹ́ bá ti click ẹ̀ òun ni Google Lens. So tẹ́ bá ti point at that scan code a kàn sọ pé search tẹ́ bá ti search ẹ̀ báyìí á gbé expiring date manufacturing date other information tẹ́ need about that product ó máa gbé wá. Tó bá dẹ̀ yẹ pé bank account náà ni tẹ́ bá gbé síbẹ̀ ó máa scan ní account number yẹn á dẹ̀ gbé information ilé ìtajà tẹ́ fẹ́ bá rajà yẹn á gbé wá. Ó máa ẹni tó fi pè ní quick response ni pé ó máa rọ̀ yín lọ́rùn kò ní nídìí pé ẹ ṣe ń tẹ information yẹn. Mi ì fẹ́ pẹ́ jù lórí ẹ̀ àwọn tí wọ́n bá ń tẹ̀lé wa wọ́n lè lọ wo orí onec digital studio lórí àwọn social media handle wọ́n máa rí àwọn tutorial tí ó jọ mọ́ àwọn nǹkan tá à ń sọ yìí ká lè mú torí àǹfààní yẹn pọ̀ ó ń lọ bí 11. Eléyìí ìmíì tó tún wà ń bẹ̀ ni pé ẹ lè fi translate language bóyá nísìn Chinese ni wọ́n fi kọ̀ọ̀kan sára product yẹn that same Google Lens yẹn tẹ́ bá point at that Chinese tẹ́ bá ti wá tẹ translate data yín gbọ́dọ̀ wà hàn o. So tẹ́ bá tan data tí ẹ bá ti point ẹ̀ tó bá ti rí languages yẹn bóyá Chinese ni bóyá French náà fi kọ́ ni tẹ́ bá fi lè tẹ translate ó máa translate ẹ̀ sí language tẹ́ ẹ bá fẹ́ kó translate ẹ̀ sí. That is ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ni pé ẹ lè lo as object magnifier. Irú àwọn yẹn gan bóyá bí irú àwọn akọ̀ròyìn akaròyìn gan. Yes. Àbáwọn tí wọ́n máa ń wàásù nílé ìjọsìn. Wọ́n lè ṣàmúlò ẹ̀. Ẹlòmíràn ó fẹ́ gorí pẹpẹ lọ ó dẹ̀ need urgent response. Láti lè wá ìtumọ̀ ọ̀rọ̀ kan ó lè ṣe àmúlò nǹkan tí ẹ̀ ń sọ yẹn lọ. Bẹ́ẹ̀ni ní ìtẹ̀síwájú a tún lè lò ó gẹ́gẹ́ bí monitor fún kámẹ́rà mi. Ṣé mọ̀ àwọn DSLR camera yẹn monitor wọn máa ń sọ kéré ńgbà mi jẹ́ pé o lè má rí information. Tó bá jẹ́ pé smartphone tó ń lò screen yẹn tóbi dáadáa you can use it as monitor camera yẹn so that a lè jẹ́ kẹ́ rí nǹkan tí then tá bá ń wo àwọn social media handle dáadáa a máa rí pé wọ́n máa ń gbé àwọn health tip kan wá tó jẹ́ pé through that scanning àbí bóyá ẹ gbé kámẹ́rà yín sí ẹ lè fi mọ measurement ẹ lè fi mọ BP ẹ lè fi mọ several things tó jẹ́ tó relate mọ health. Then another thing ó ní pé bóyá ẹ fẹ́ lọ ra remote control lọ́jà ẹ wá rí i pé ẹ sure lórí remote control yẹn ẹni yẹn ò test ẹ fún yín because ẹ gbé TV yín àbí nǹkan tẹ́ fẹ́ fi wò ẹ lè fi kámẹ́rà yín ẹ lè fi test bóyá remote yẹn ń ṣiṣẹ́ ẹni lọ́nà wo ẹ mú remote yẹn ẹ fi battery sí ẹ wá point ẹ sí lẹ́ǹsì kámẹ́rà yín gangan ẹ máa tẹ bá ti ń tẹ ẹ máa wojú screen yín ó máa point iná tẹ bá tẹ remote yẹn normal ó lè má tanná ṣẹgẹ but tẹ bá fi. ẹgbẹ́ ẹlòmíràn sọ pé tí o bá ṣe product kankan náà ń kọ́ pé ṣé yóò wá bá a ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. o ti mọ product tó fẹ́ rà bóyá particular product ló wá lọ sójà wọ́n ti wá mú ilé ẹ lọ́wọ́ ẹni yóò ní nǹkan yẹn bóyá TV ní bóyá rédíò ní bóyá láti fi test ẹ fún ẹ ìwọ fẹ́ confirm bóyá kó má yẹ pé sẹ̀ǹdẹ̀ bóyá ọ̀nà ẹ jìn láti o
ṣe rí ẹ má jà ṣàlàyé gbogbo àwọn nǹkan yìí púpọ̀ nítorí àsìkò ìmíì tún ni pé a lè lo kámẹ́rà wa gẹ́gẹ́ bí security bí CCTV a lè lo smartphone náà bẹ́ẹ̀. Okay. Báwo la ṣe lè lò yẹn ni pé bóyá ẹ ní fóònù mo léèyàn kan tó yẹ pé ó ní fóònù olówó ńlá tó yẹ pé kò function dáadáa mọ́ bọ̀ kámẹ́rà ẹ̀ sì ń ṣiṣẹ́. Okay. So ẹ lè position ẹ̀ sí strategic location nílé ọ̀dọ̀ yín ẹ wá download app kan sí orí fóònù tẹ́ ń lò currently ẹ wá link ẹ̀ papọ̀ gbogbo nǹkan tó bá ń lọ nínú ilé yín ẹ lè máa rí.